Nàìjíríà làwa yóò ti yan olùdíje sípò ààrẹ lọ́dún 2027 o. Ẹgbẹ́ òṣèlú PDP ló kéde bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ti kéde pé ẹkùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ni olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ náà yóò ti wà fún ètò ìdìbò ọdún 2027. PDP tó jẹ́ ẹgbẹ́ alátakò ní Nàìjíríà kéde ọ̀rọ̀ yìí níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà NEC tó wáyé nílùú Àbújá lọ́jọ́ Ajé ọjọ́ 25 oṣù kẹjọ. Níbi ìpàdé yìí kan náà ti ń ṣe ìkejìlélọ́gọ́rùn-ún irú rẹ̀ ní ẹgbẹ́ ọ̀hún ti kéde Umaru Iliya Damagum gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà. Ọ̀gbẹ́ni Damagum tó ti wà nípò adelé alága gbogbogbò fún bí ọdún kan báyìí ti di alága tí gbogbo ilé gbà wọlé ṣáájú ìpéjọpọ̀ ńlá ẹgbẹ́ PDP tí yóò wáyé nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún yìí. PDP ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta pé níwọ̀n ìgbà tí ipò alága ti lọ sí ẹkùn àríwá, ẹkùn gúúsù ni olùdíje sípò ààrẹ fún ètò ìdìbò 2027 yóò ti wà. Lóṣù kẹta ọdún yìí ni ẹgbẹ́ PDP yan Damagum gẹ́gẹ́ bí adelé alága lẹ́yìn tí wọ́n ní kí sínétọ̀ Ìyóṣùà Ayùlọ rọ́kùn nílé. Ìgbìmọ̀ aláṣẹ PDP dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ àwọn gómìnà, ìgbìmọ̀ adarí, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá àti gbogbo ọmọ ẹgbẹ́ fún ipa tí wọ́n kó láti rí i pé ìpàdé NEC tí wọ́n ṣe nílùú Àbújá lọ́jọ́ Ajé kẹ́sẹ̀ járí. PDP tún gba ààbò ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ lórí bí ìpéjọpọ̀ ẹgbẹ́ náà tí yóò wáyé lóṣù kọkànlá tó ń bọ̀ yóò ṣe lọ ní ìrọwọ́rọsẹ̀ wọlé. Nǹkan míì tún ni pé ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo olóyè ẹgbẹ́ láti ẹkùn àríwá tó fi dé gúúsù yóò máa tẹ̀síwájú pẹ̀lú ipò wọn. PDP kò ṣàìfẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC tó ń ṣe ìjọba lọ́wọ́ wípé wọ́n fẹ́ fi tipátipá àti ẹrù sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́gbẹ́ òṣèlú kan. PDP ní èyí jẹyọ níbi àtúndìbò tó wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́. Ẹgbẹ́ òṣèlú PDP ní gbogbo ìgbésẹ̀ tí APC ń gbé ló tako ìlànà ètò ìṣèjọba àwarawa. Awuyewuye ti wá lágbo òṣèlú ní Nàìjíríà lórí ọ̀rọ̀ ibi tí olùdíje sípò ààrẹ yóò ti wá fún ètò ìdìbò ọdún 2027. Lọ́wọ́ yìí ẹkùn gúúsù ní ààrẹ Bọ́lá Tinubu tó wà lórí àlééfà lásìkò yìí ti wá. Bákan náà APC tó jẹ́ ẹgbẹ́ òṣèlú ààrẹ tí ń fòǹtẹ̀lù gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ fẹ́gbẹ́ náà fún ìbò ààrẹ ọdún 2027. Tí a ò bá gbàgbé, èdè àìyedè bẹ́ sílẹ̀ nígbà tí PDP kéde igbákejì ààrẹ tẹ́lẹ̀ Àtíkù Abubakar gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ ẹgbẹ́ náà fún ìbò ọdún 2023. Ìgbésẹ̀ náà kò dùn mọ́ gómìnà ìpínlẹ̀ Rivers nígbà náà, Nyesom Wike. Nínú èyí ló sì jẹ́ kí ó kéde àtìlẹ́yìn rẹ̀ fún Tinubu nínú ìbò ààrẹ ọdún 2023. Ní báyìí tí PDP kò tí ì yan olùdíje sípò ààrẹ ẹgbẹ́ náà fún ètò ìdìbò 2027, Wike tó jẹ́ mínísítà Àbújá báyìí kìlọ̀ fún PDP lóṣù karùn-ún tó kọjá pé ẹgbẹ́ náà yóò kùnà tí wọ́n bá mú olùdíje sípò ààrẹ láti ẹkùn àríwá. Wike sọ pé kò ní mọ́gbọ́n dání bí ẹgbẹ́ alátakò PDP bá lọ mú olùdíje sípò ààrẹ láti apá àríwá nígbàtí ààrẹ Tinubu tí yóò jẹ́ olùdíje fún APC wá láti ẹkùn gúúsù. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.